ewé àtegbò ń bẹ nílùú kọ̀ọ̀kan mo wá discover pé ibi kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. bẹ́ẹ̀ni. baba kílẹ̀ rí pọ́fà. ẹ ṣe ewé àtegbò ń bẹ nílùú kọ̀ọ̀kan ewé kan ni o ewé ewúro tí ń bẹ nílẹ̀ yìí ìní ń bẹ nílùú òdì kejì ewé ewúro tí ń bẹ ní stéètì yìí iná ní bẹ ní stéètì mi ní bẹ ní stéètì mi ṣùgbọ́n orúkọ tá à ń pè é ó yàtọ̀ òun ló yàtọ̀ ewé kan ń bẹ tí gbogbo wa mọ̀ bó ṣe gbogbo àgbáńlá ayé ẹyọ kan ni o wọn á ní ewé imí èṣù òun náà ní ewé apàṣà òun náà ní ewé àrùn sànsàn. tẹ́ ẹ bá wá débi kan tó ní imí èṣù ló ń fẹ́ rà wọ́n lè mọ̀ torí pé apàṣà ni ẹ̀ mọ̀ sí. òun náà ní rẹ́rìn kò mí bó ṣe lọ́nu. léwé kan. ewé kan ṣoṣo. bàbá àwọn ewé kan wà tó yẹ pé yóò wù ní ilẹ̀ haúsá kò ní wù lẹ̀ yorùbá. ẹ ṣeun. ọ̀pọ̀lọpọ̀ ń discover yìí pé bóyá torí pé àìsàn tí ń ṣe wọ́n nílùú kọ̀ọ̀kan lọ́lọ́ ní kí ewé yìí ó máa jáde láti bẹ̀ láti máa jẹ́ wòsàn. bẹ́ẹ̀ ni àwọn ewé kan wà tó ṣe wípé bá a bá gbìn lọ́dọ̀ wa ń bí kò léwu torí kò fẹ́ràn ọ̀pọ̀ òjò níbi tí ó ti wù òjò ọ̀pọ̀ ń bẹ yóò wá hù ń bẹ ọlọ́run wá fi ìmọ̀nà sáwọn èèyàn pé ewé yìí o kò sí bó ti lè wọ̀ há tó àwọn kan ọmọ ibi tó wà ẹ transfer rẹ̀ láti ibi tó wà lọ sí ibi tí ó tún ti wúlò fún wọn. ibi tí ó ti wúlò fún wọn. ẹ ṣé bàbá nǹkan kan ń dá rìnrìn mo fẹ́ kẹ́ bá a sọ̀rọ̀ ń pa rẹ̀ a fẹ́ ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ẹlẹ́sìn a fẹ́ ẹ̀sìn ọmẹsìn ẹ̀yà ọmẹyà ẹ kọ́kọ́ bá gba àwọn èèyàn mọ́ra ká tó wọnú ètò. ẹ ṣe rí ẹ̀sìn ọ̀fàjà gbogbo wa pátá ọlọ́run là ń sìn ẹni tó mùsùlùmí tó ní Allah ọlọ́run kẹsàn-án ṣoṣo náà ni kírísítẹ́nì tó ní jésù ọlọ́run kan là ń pè àtúnṣẹ̀ṣe wọn ní bá a kọ́dá ìbá ṣẹ̀dá ìbá elédùmarè ọlọ́run kan ṣoṣo náà ni ẹni tó bá wá rárò jinlẹ̀ yóò wá mọ̀ wípé bàbá wa bọ́ bá rárò jinlẹ̀ yóò mọ̀ wípé mùsùlùmí yóò kú inú ilẹ̀ nílọ onígbàgbọ́ yóò kú inú ilẹ̀ nílọ oníṣẹ̀ṣe yóò kú inú ilẹ̀ nílọ tó gbé bá a bá yà tá a bá gbà tó gbà nà tó gbà nà òsì tó gbà wá tó gbẹ̀yìn bí kan là á padà wá fàbọ̀ sí nínú ilẹ̀. ibi tá a sì fàbọ̀ sí òun ìlú ẹ̀ka máa wò. ìlú ẹ̀ka máa wò pé tá. àwọn tó jẹ́ ń béèrè ni pé ẹ rí gbogbo pé ìrìn àjò yín ó ní í ṣe wípé tẹ́ ẹ bá ti ń ṣàdúrà èyí ẹ fàdúrà kojú ẹ èyí ó yẹ lọ já ewé àtegbò ẹ máa lò kò sì takora wọn. kò takora wọn rárá. àwọn àáfà wa challenge yín tàbí káwọn yín ṣẹ̀ṣẹ̀ challenge yín àbí kí ló dé. challenges pọ̀ bàbá ló ń jẹ̀dá lọ bẹ́ẹ̀ ṣe kéwú tó yìí kí ó tún ní ilé rárá o wà nínú sílùmínà lè kọ̀rọ̀ hánẹ́. máa ń wà ṣìfà ó wà rà mọ́. tá a bá tún wá lọ rí wo suratu Maryam ni. ok káàfọ́ àwòyá ò sọ síkírù ramata abúlé àwọn Sakariya. naam ohun ifna dàrú. irọ́ ìṣó níbi tí Maryam ìyá Jésù tí ń ṣe sí Ọlọ́run tí ìmísí Ọlọ́run dé. tó fi dé sọ́dọ̀ rẹ̀. tó fi dolóyún. gbàtóyún tó ọmọ mú ọwọ́ ni yálẹ̀ ìtàní mẹ́tù kọ́bùlà àṣà ọmọ ìsìn bá ti kú ṣáájú ọjọ́ òní ìyá ni pé tí ń dà tóbi bá ń rọbí ìnira gidi ni o. bẹ́ẹ̀ni. so ìnira ń pọ̀ yálẹ̀ ìtàní mẹ́tù kọ́bùlà àṣà kí ló ti kú ṣáájú ọjọ́ òní gbogbo ètí ìṣẹ̀lẹ̀ kọ́mọ̀ ṣẹlẹ̀ ọlọ́wọ́ á ní kọ́ máa lọ sí dìgì kò lí wàtú sákìtì àlè kò lí wá sí rì bí migi kùkù téhùn ó rí ewé kan níbẹ̀ já jẹ ó rí egbò omi kan nísàlẹ̀ igi yẹn mu omi nínú suratu Maryam ni ọ̀rọ̀ tí ń sọ yìí wà ọwọ́ àmì igi kùkùté wọ́n sọ fún wa pé igi kùkùté yẹn òkú igi ni ọwọ́ àmì mímì tó mì ewé sì yọ lójú ẹsẹ̀ ó sì já ọjẹ́ ó tún wá wo ìsàlẹ̀ tí òsó ń bẹ́ tẹ́lẹ̀ ó ti wá bọ́ omi sẹ́lẹ̀ rú ọwọ́ àmú lọ́ba bímọ ṣe bọ́ọ̀lù ń tó ní kó lóyún ẹ̀mí mímọ́ ṣe bọ́ọ̀lù agbára láti ọgbẹ́ ni ọ̀yá máa kọ́ ìyàdílẹ̀ kọ́ mọ́ bóde
ó ṣe wá sọ wípé ní kó jáwé kó jẹ egbò kó tó bímọ ìdí oyè apẹ́tẹ̀wé àtẹ̀gbò ló wúlò ẹnìkan ò gbọ́dọ̀ takò láti fi ṣe ẹbí ní ọ̀dà. láti fi ṣe ẹbí ní ọ̀dà.